ṣe rí fún ìsinmi tí yín gan lọ́jọ́ iwájú ẹ jẹ́ kó fojú balẹ̀ ẹjọ́ kó jìyà tó bá tọ́ sí ṣe rí mi ìpinnu mi lẹ́nu iṣẹ́ yìí ni pé kí n ṣe òdodo kí n má fi igbá kan bọ̀ kan nínú ká dẹ̀ tẹ̀lé òfin ilẹ̀ wa ǹjẹ́ mọ̀ pẹ́yìn fúnra yín ti lòfin ẹ mọ̀ arúfin nìyí ẹ̀ ń gbowó kiri ṣé mo rajà lọ́wọ́ yín ni bribery náà ń pè yẹn ìwà burúkú wà lọ́wọ́ ìyàwó burúkú wà lọ́wọ́ ọmọ ṣé bówó lẹ sọ pé ẹ gbé síbẹ̀ ẹ lọ gba lọ́ọ̀yà sí i iṣẹ́ ní ò tí ì pọ̀ tó nìyẹn ẹ jẹ́ ká pàdé ní kóòtù tẹ bá ní kéèsì tó dáa ẹ jẹ́ ká pàdé ní kóòtù. ẹ ṣàánú mi. madam ẹ gbé báàgì ìkẹ́ kúrò níbí. kí n jáde. ẹ jáde. kí n jáde. máa embarrass yín o. ok máa jáde wàá mọ̀ pé olówó làgbà wàá gbádùn mi wàá rọwọ́ mi kí n jáde. àwọn tó wá ní fọ́ọ̀tì ṣe wá pọ̀ tó yín gbòòrò pé ọlọ́run náà. olúwa mi ọ̀rọ̀ mi kò jù báyìí. àkíyèsí pàtàkì ilé ẹjọ́ yìí kò ní ṣàìṣe àkíyèsí iṣẹ́ takuntakun tí agbẹjọ́rò Adéyẹmí ń ṣe láti rí wípé ọ̀daràn kan kò lọ gbálá ìjìyà ẹ̀ṣẹ̀. bákan náà ilé ẹjọ́ yìí gbé òṣùbà ńlá fún agbẹjọ́rò Adéyẹmí nípa rírí wípé ẹ̀tọ́ ọmọ ènìyàn kò lọ láláì jà fún. ìdájọ́ mi nìyí. mo ti yẹ ẹjọ́ yìí wò fínífíní látòrí ẹ̀sùn tí a fi kan ọ̀daràn títí fi dé orí àwọn tí wọ́n wá jẹ́rìí àti àwọn ohun ẹ̀rí tí wọ́n ti kó sílẹ̀. mo tún ti ṣe àgbéyẹ̀wò ní fínífíní ẹjọ́ àwíjàre agbẹjọ́rò fún ọ̀daràn gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. ilé ẹjọ́ yìí wípé ọ̀daràn yìí ó jẹ̀bi ẹ̀sùn tí a fi kàn án. mo fẹ́ sọ wípé ní abẹ́ òfin wa bákan náà ni gbogbo wa ṣe rí. ẹnikẹ́ni kò ga ju òfin ilẹ̀ wa lọ. ìbáà jọlówó ìbáà jọlọ́lá ìbáà jẹ́ ẹni tí kò ní tàbí ọlọ́rọ̀ bákan náà ni a rí níwájú òfin. torí ìdí èyí ilé ẹjọ́ yìí gbé ìdájọ́ kalẹ̀ wípé kí ìwọ Kẹ́hìndé Ọláyẹmí kí o lọ sí ẹ̀wọ̀n ọdún 10 pẹ̀lú iṣẹ́ àṣekára. Arise. ojú tọwọ́ ọ̀rẹ́ mi. mo ṣe dé àkókò lẹ́nu owó tẹ́ ojú tọwọ́. àbàwọ́n ni wọ́n lára aṣọ fún. ìrọ̀bà yé jẹ́ òtítọ́ kúrò bí ìwọ olótìtọ́ kan kì í lẹ́ni olótìtọ́ ìlú lòṣìkà ìlú ayé ti dorí kodò ìrọ̀rùn ayé. lọ́yà kí ló ń tọ́. ẹ̀dọ̀ àdéhùn ṣàlàyé ọ̀pọ̀ fún ajé ní àwọn ọdún ìṣẹ̀lẹ̀ sá. síbẹ̀ wà ń court. bẹ́ẹ̀ sá. ẹ jọ ẹ wá táìmì mi ta máa ráyè sọ̀rọ̀ bí mo ṣe wà ń bì báyìí mo láti lọ rí justice aṣíwájú dẹ̀ wà important ẹ jọ ẹ má bínú. excuse me sir bó tiẹ̀ ṣe ìṣẹ́jú méjì péré ẹ fún wa ká lè fi béèrè àwọn ọ̀rọ̀ lórí àṣeyọrí yín pàápàá lórí àwọn ẹjọ́ tó sì tún bọ̀ sá. ẹ jọ ẹ wá better time ẹ jẹ́ ká ráyè sọ̀rọ̀ ẹ jọ lórí Ọlọ́run ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ Barrister Adéyẹmí. ẹ ṣé gan ni. I am Omolade Johnson. Okay. Nice to see you. Journalist ní nígbà profession.
ẹ jọ mo realize pé wà ní hall. Ṣé ẹ lè fún mi ní káàdì yín so that màá lè book for appointment against another time láti ṣe interview yẹn? No problem. Ṣé. No problem. Ṣé bọ̀? Thank you very much. Thank you so much. Fine. Ẹ kú jókòó. Ẹ kú jókòó. Ẹ rà sà. Wọ́n dẹ̀ ti parí iṣẹ́ yẹn ń sìn o. Èsì yẹn àti wọ́n ṣe ká wọlé. Mo prefer ibi o. Sheriff, there is nothing like fresh air. Ó ti wà okay bitter wine. You are okay here? Yeah. Thank you so much. Ẹ kú àlejò. Ṣé juice lọ́wọ́ fún yín ni? Ti lọ. 5 Alive náà wà okay now. Kí ló tí ò fún yín ní wine? Every ti wà okay ẹ ṣe. A máa reserve wine fún another day. Ẹ ṣe gan. Ti lọ. Lady yẹn, ṣé ọmọ yìí? Rárá. Lára àwọn òṣìṣẹ́ mi ni. Kì í ṣe ọmọ yìí. Ìyàwó yín kọ́. Àbí wọ́n wà nínú. Ṣe rí ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn. Ìyàwó mi ṣaláìsí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fọmọ méjì ilẹ̀. 2 very good children. But again, iṣẹ́ tá à ń ṣe Ọlọ́run ló ń ṣọ̀rọ̀. Ọmọ kan náà ṣaláìsí. But nǹkan tó náà ń dá sí fún mi ó wà ní sùkúl tó máa ń wá níbẹ̀. He's doing fine. He's doing fine. Ọlọ́run jẹ́ bàbá yìí tọ́jú ẹ̀. Àmì o. Kéde máa wo. It's just a coincidence. Ṣẹ̀rí story tẹ kò rọra sọ briefly bí ẹni wípé x-ray life ni. Bí nǹkan bí ọdún bíi mélòó kan sẹ́yìn, èmi náà lose bàbá òun. Mo ta dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé Olúwa fún mi ní obìnrin méjì through wọn. And àwọn méjèèjì náà wọ́n ń ṣe dáadáa. Coincidence ni òdodo. But still o, kí ló wá dé láti bí 5 years ago? Wá rí marry pẹ̀lú bí mo lè ṣe tó yìí. Tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ fẹ́ tọ́lọ́run ṣe fún yín, you're comfortable, ẹ wà okay, kí ló dé tẹ́ rí marry? Ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé obìnrin pọ̀ ń gbòòrò ń tòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ kò sí ìtìyàn lè nà ọmú kó fẹ́ fi ṣe ìyàwó á jẹ́ tó ṣe tán láti gbààyàn tíṣẹ́tíṣẹ́ ó ṣe tán láti dúró tíyàn pẹ̀lú àwọn principle ẹ̀ iṣẹ́ tèmi ń ṣe èmi ti pinnu pé mò ń láti ṣe pẹ̀lú òótọ́ mo dẹ̀ láti máa rí i pé lórí gbogbo ẹjọ́ tí mo bá ṣe ìlànà òfin ó gbọ́dọ̀ máa fi gbogbo ìdájọ́ hàn bó ṣe yẹ kó rí ẹni tó bá jàre kó jàre ẹni tó bá jẹ̀bi kó jẹ̀bi ṣùgbọ́n lójú gbogbo ẹlòmíì pàápàá àwọn obìnrin àṣejù làwọn ń pè iṣẹ́ táwọn adẹ́gbàdẹ́ ni obìnrin mélòó la wá fẹ́ rí tó máa dúró tìyàn tó máa sọ̀pọ́ọ̀tì èèyàn tó máa ṣe bí irú ìyàwó téèyàn fẹ́ so kúkú bẹ́tà kí n máa tọ́jú ọmọ mi
kí n dẹ̀ máa wà at peace pẹ̀lú iṣẹ́ mi. Ó ga o. Ìyẹn ni pé báwo obìnrin náà ṣe máa ń bẹ̀rù. Ta máa wà careful pé ká má kó sọ́wọ́ wrong hands or ká má ṣe mistake. Bẹ́ẹ̀ náà làárọ̀kùnrin náà torí máa ń bẹ̀rù. No, wait.